kúkú sọ pé o fẹ́ tọrọ owó lọ́wọ́ mi. Àbẹ́wò ni 1 billion tó sọ pé kí n mú wá torí pé mo fi ọ̀rọ̀ rẹ kọ orin. Báyìí ni Portable ṣe kígbe síta o. Ṣé bí gbogbo wa la ṣà mọ nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Portable àti bàbá ọjà Jigan, àgbà òṣèré nínú iṣẹ́ tíátà ló náà. Jigan bàbá ọjà ó fi ìwé ilé ẹjọ́ ránṣẹ́ sí Portable torí pé Portable fi ọ̀rọ̀ ẹsẹ̀ rẹ̀ tó ń dùn ó fi kọ orin. Ó wá fi ìwé ilé ẹjọ́ ó fi ránṣẹ́ sí Portable pé kó yọ orin yẹn kúrò lórí ẹ̀rọ agbágbé, èyí ibi tí wọ́n ti máa ń gbọ́ orin tí gbogbo wa mọ̀ yẹn, Audiomack, àbí kó san owó ìtanràn 1 billion naira fún òun. Nígbà tí lẹ́tà náà dé ọ̀dọ̀ Portable kígbe síta. Ó sọ fún Jigan bàbá ọjà pé tó bá kúkú fẹ́ tọrọ owó lọ́wọ́ òun kó kúkú sọ. Àbẹ́wò ni lẹ́tà ìfiránṣẹ́ tó fi ránṣẹ́ tó mọ̀ pé òun gan fúnra òun ṣẹ̀mí bẹ Ọlọ́run láti jẹ́ kí òun rí irú àdúrú owó yẹn rí láyé òun. Ohun tó fa gbogbo kúlẹ̀kúrẹ́ ọ̀rọ̀ yìí ni pé à ń pe ẹnìkan tó máa ń wádìí ọ̀rọ̀ lórí ayélujára social media tó ń pè ní Very Dark Man. Ó ń wádìí ọ̀rọ̀ kan tí ikú tó pa àgbà olórin kan Mohbad láti ọjọ́ ìwá pẹ̀lú Kẹ́mi Olúnlọ́yọ̀. Nígbà kan wá ó ṣàlàyé ó fi ìdí group chat kan lórí ẹ̀rọ ayélujára kan síta tí wọ́n ń pè ní WhatsApp. Ó fi àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ó fi hàn. Ní èyí tí ó mú Ìyábọ̀ Òjó, Tonto Dike, Jigan bàbá ọjà àti àwọn mìíràn tó wà nínú ẹgbẹ́ group chat náà lórí WhatsApp. Ó fi hàn, ó fi léde pé wọ́n jà fún ẹ̀tọ́ bí ikú Mohbad ṣe jẹ́, pé ọ̀tọ̀ ni nǹkan mìíràn tí wọ́n ń fọwọ́ bò. Gbogbo ọ̀rọ̀ yìí ló lu jáde sí orí ẹ̀rọ ayélujára tó fi di pé Portable ọmọ Ọlálọmí ó fi kọ orin síta tó sì fi bú bàbá ọjà. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbàgbé Portable náà ó ti ní àwọn wàhálà kan sẹ́yìn pẹ̀lú Very Dark Man nígbà tí àwọn ọ̀rọ̀ ìwádìí ikú Mohbad ṣẹ̀ṣẹ̀ jáde tí ó fi ọ̀rọ̀ rẹ̀ kọ orin tí wọ́n sì ń ta òun síra wọn lórí ẹ̀rọ ayélujára social media káàkiri. Gbogbo àwọn ènìyàn gbogbo náà bá wọn pẹ̀tù sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n tí àwọn tí ó lè ọ̀rọ̀ tán ṣe etí kunkun àti tán ṣe etí ikún sí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ. Ṣùgbọ́n bó ṣe wá wà yìí ọ̀rọ̀ yìí ti di ti tàwọn méjì míì, èyí Portable àti Jigan bàbá ọjà. Jigan bàbá ọjà mú ìwé ilé ẹjọ́ lọ bá Portable, òun ló di wàhálà. Nínú ìwé ilé ẹjọ́ yẹn ó pe Portable sí ilé ẹjọ́ pé ó fi nǹkan tí ó ń dùn ní àgọ́ ara òun, ẹsẹ̀ òun kan ó fi kọ orin. Ó sì ní láti sanwó ìtanràn tó jẹ́ 1 billion naira fún òun tàbí kó yọ orin yẹn kúrò lórí ẹ̀rọ ayélujára. Èyí mú kí Portable wá bínú pé tó ó bá fẹ́ pé èló gan lòun tí ì pa lórí orin náà, pé tó bá fẹ́ kí òun mú 1 billion wá, pé ṣé 1 billion tó òun gan ò tí ì rí nínú ayé òun rí ló fẹ́ kó òun san fún òun. Gbogbo ọ̀rọ̀ yìí ṣàdíyàn pọ́nyánrin lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì fi ohùn ránṣẹ́ síra wọn lọ́wọ́ tá wà yìí. Ṣùgbọ́n bó bá ṣe jẹ́ a máa fún yín ní bó ṣe ń lọ lórí ètò wa lórí ẹ̀rọ ayélujára wa níbí ìyún YouTube. Ẹ bá follow wa o, ẹ subscribe sí channel wa. Ẹ ṣé púpọ̀.